Ghana ìṣòro àti Sunday Adéyẹmọ ẹnìgbà ayé mọ̀ sí Ìgbòho Bàbá Dami àti Bàbá Banji ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè. ìbàrẹ̀ Ọlọ́run ìbàrẹ̀ Ìgbòho títí di ọ̀la bẹ́ẹ̀ ni títí di ọ̀la gbogbo ohun tí wọ́n padà fi ojú mi rí lórí ọ̀rọ̀ Yorùbá Nation Sunday Ìgbòho nìkan òun ni kò ní jẹ́ kí n ní ìbínú kankan lórí ẹ̀. Olúwa wa sọ pé Ìyábọ̀ Òjó kéèsì tó hùn kó lè máa bá Liz Anjorin fà lọ́yọ̀wọ́ ẹ̀pọ̀ mẹ́ ò ní wìn. Bẹ́ẹ̀ ni Olúwa sọ wípé kò sí bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Mohbad Olúwa ní Mohbad ò lè ní justice. Olúwa ló ń sọ bẹ́ẹ̀ kó tó di páwa lè jáde láti wá máa sọ Olúwa ló sọ bẹ́ẹ̀ ṣẹ́ni ohun tólúwa bá sọ yẹn àwọn èèyàn fẹ́ kà kún ohun tó wù wọ́n nínú ọkàn wọn làwọn máa fẹ́ lọ ṣe wọn wá lọ bá nǹkan tí kò jẹ́ kó bá pàdé òun ni pírọ́blẹ̀mù tí Ìyábọ̀ Òjó ń rí báyìí. nígbà ọ̀rọ̀ Yorùbá Nation ajáde tán ni o. kí ló fà á kí ló mú i jáde ẹ gbọ́ ìkọ́sí Ọlọ́run ẹ bá o. nítorí pé ohun tí Olúwa wí ni Olúwa wí pé ìlú yìí máa pín bí àti ọ̀run búra ẹ̀ bàbá lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì títí tí Tinubu máa fi kó mẹ́ ní rí Nàìjíríà ṣe. Bàbá confam JP ló tún sọ nígbà tó máa wọlé ṣé ń gbọ́ mi Olúwa sọ wípé kò lè wọlé. ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ń gbà yẹn. bẹ́ẹ̀ ni Olúwa wípé gbogbo ẹ̀ ló wà lórí íńtánẹ́ẹ̀tì go to my YouTube Olúwa sọ wípé kò lè wọlé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí oríṣiríṣi course tó pé tólúwa ti sọ yẹn àwa ní láti tètè bọ́tà kábẹ̀rẹ̀ sí máa sọ jáde. Ọlọ́run sọ lélẹ́ yìí. bẹ́ẹ̀ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè wá àwọn máa pa ẹ́ ní o even from UK mi ò mọ̀ pé àwọn tọ́ọ̀gì wọn ní ìwọ àwọn UK náà bẹ̀ àwọn máa pa mí ni mo ní èmi kọ́ ohun tólúwa sọ ní wọn ò ní jẹ́ ó ṣe. bàbá kọ̀ǹfàmù wọn ní kò ní sọ pé òun á ṣe kó lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run tó sọ pé Tinubu olúwa lórí àléfà báyìí. now ẹgbẹ́ òun náà ni mo sọ Olúwa wí pé kò ní wọlé. Ìkejì Olúwa sọ wípé tó bá ti lè wọlé pẹ́rẹ́ àtọwé mi àti ẹni ó di ẹlẹ́kejì. ẹlẹ́kẹta àwọn tó mọ̀ mí o the same thing náà ni mo ṣe sọ yìí Olúwa ní tó bá wá padà wọlé ẹ máa rí iyẹ̀pẹ̀ nílẹ̀ ẹ máa pè pépà kí ló ń ṣẹlẹ̀ sí. Alore TV Alore TV nílé nínú òkúri ẹ máa wò ó. ohun tí ó ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu nígbà tí ọ̀rọ̀ Yorùbá Nation tó gbogbo tí wọ́n ń fa lọ tó ń fa lọ sí wọn rí wòlíì bàbá kọ̀ǹfàmù JP tó náà jáde tó sọ̀rọ̀ pa Yorùbá Nation kí ni ti wòlíì pẹ̀lú Yorùbá Nation bó ni ọ̀rọ̀ Yorùbá Nation jẹ́ ṣé kí sì ní ìgbàgbọ́ tí nínú Yorùbá Nation. ṣẹ́ni olóòtú nígbà ọ̀rọ̀ Yorùbá Nation ajáde tán ni o. kí ló fà á kí ló mú i jáde ẹ gbọ́ ìkọ́sí Ọlọ́run ẹ bá o. nítorí pé ohun tí Olúwa wí ni Olúwa wí pé ìlú yìí máa pín. Ọlọ́run sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni bàbá a ti sọ̀rọ̀ gan. ìkejì Olúwa wí pé Yorùbá Nation máa jáde lára wọn. ẹgbẹ́ tó bá ti sọ pé Olúwa wí pé yẹn òun lè ṣe pé àwa ṣe la ṣe. ara bọ̀ bírú ti Ìyábọ̀ Òjó ní ọdún tó kọjá mo jáde mo ní Olúwa wí pé ká tó lè sọ àsọtẹ́lẹ̀ nípa èèyàn bóyá o ti dó pé àwọn èèyàn ń sọ nǹkan kan ìwọ náà wá jókòó we must enquiry from God èèyàn náà pè ní wòlíì wàá enquiry látọ̀dọ̀ Ọlọ́run. èèyàn lè ṣèbéèrè ni. bẹ́ẹ̀ ni we will enquiry from the Lord. ṣe n get me sir now Olúwa wa sọ pé Ìyábọ̀ Òjó kéèsì tó hùn kó lè máa bá Liz Anjorin fà lọ́yọ̀wọ́ ẹ̀pọ̀ mẹ́ ò ní wìn. bẹ́ẹ̀ ni Olúwa sọ wípé kò sí bó ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ Mohbad Olúwa ní Mohbad ò lè ní justice. Olúwa ló ń sọ bẹ́ẹ̀ kó tó di páwa lè jáde láti wá máa sọ Olúwa ló sọ bẹ́ẹ̀ ṣẹ́ni ohun tólúwa bá sọ yẹn àwọn èèyàn fẹ́ kà kún ohun tó wù wọ́n nínú ọkàn wọn làwọn máa fẹ́ lọ ṣe wọn wá lọ bá nǹkan tí kò jẹ́ kó bá pàdé
òun ni problem tí Ìyábọ̀ Òjó ń rí báyìí báyìí. Nínú fídíò tí mo tún sọ nu fọ́nrán tí mo sọ yìí, àwọn tó mọ̀ mí o tí mo tún sọ nu fọ́nrán yẹn Olúwa sọ wípé ó ń lo veto power ṣe ń gẹ́tì mi lórí àwọn èèyàn kọ̀ọ̀kan tí kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Tó bá pè rẹ pé o fẹ́ help èèyàn, ẹ má lo bias. Ẹ ní ẹ ń jà ìjà lórí pé ẹ fẹ́ jẹ́ kó mọ̀ lẹ́sìn àwọn obìnrin kéékèèké ṣe ń gẹ́tì mi tó dẹ̀ pé ẹ wá ń lo ẹ ń fa orí kan ẹ ń dápá kejì ibi tó Olúwa ti sọ pé òun máa gbógun dìde lòdì sí nìyẹn. Ogun yẹn ti ń ṣẹlẹ̀ báyìí. Náà lórí ọ̀rọ̀ Yorùbá nation yẹn ṣe mo sọ kínní Olúwa ní ìlú yìí máa pín. Ìkejì Olúwa ní Yorùbá nation máa jáde lára wọn. Ìkẹta Olúwa sọ wípé àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ. Olúwa kí la wá fẹ́ ṣe? Ibẹ̀ lolúwa ti sọ̀rọ̀ pé àfi tẹ́ ẹ bá ja ogun. Ìwà ń ṣe ogun pé abọ́ ọ̀tá lè ní àwa ṣe gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ olúkálukú wá sá wọlé o. Ogun no retreat no surrender òun ló lè jẹ́ kí Yorùbá nation kó wá sínú ayé ìjọ ìrẹsà. pé Yorùbá nation ń bọ̀. Yorùbá nation máa wá. Ṣẹ́dá ti ráwọn síríìsì nǹkan tí mo sọ síwájú. Olúwa ní ìlú yìí máa pín. Olúwa sọ pé Yorùbá nation máa yá. Olúwa wo pé àwọn olórí orílẹ̀-èdè yìí kò ní jẹ́ kẹ́ ṣe kí ni ọ̀ ní jẹ́ ẹ lọ lẹ́rọ̀ o. Àfi kẹ́ ẹ bá jà fún. Kì í dẹ́ ń ṣe ìjà adétànsìn àwọn arábí dé gẹ́gẹ́ aṣáwọlé no retreat no surrender. Nígbà tí mò ń sọ̀rọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń jáde ṣé mo mú tó ń pè lógun náà ẹni tó bá fẹ́ jagun ó ti ń pinlẹ̀ ogun sílẹ̀ kí lẹ́yìn pín sílẹ̀ tẹ̀fẹ̀ da Yorùbá nation. Àwọn kan tẹ̀ sọ pé Yorùbá nation pé kò tiẹ̀ nílò ẹ̀ mọ́ nígbà tẹ́pẹ́ tó wà bẹ́ẹ̀ lónìí ọmọ Yorùbá wa ni ìyẹn Bọ́lá Tinubu Àkànbí ọmọ olódò jẹ pé kí lẹ tún wá Yorùbá nation fún ìgbésẹ̀ ń jábọ̀ ni pé wọ́n yàn yín jẹ nígbà yìí ìjọba ti wà lọ́wọ́ yín ẹ̀yin lẹ́ ń darí ẹ̀ ẹ ti lo ọdún méjì àbọ̀ ni ẹ̀yin lọ́dún mẹ́jọ ń bẹ̀ kí lẹ tún pariwo Yorùbá nation. Mo fi ayé àti ọ̀run búra ẹ̀ bàbá lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ wòlíì títí tí Tinubu máa fi kó mẹ́ ní rí Nàìjíríà ṣe. Bàbá confam JP ló tún sọ nígbà tó máa wọlé ṣé ń gbọ́ mi Olúwa sọ wípé kò lè wọlé. Ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni Olúwa wípé gbogbo ẹ̀ ló wà lórí íńtánẹ́ẹ̀tì go to my YouTube Olúwa sọ wípé kò lè wọlé. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí oríṣiríṣi course tó pé tólúwa ti sọ yẹn àwa ní láti tètè bọ́tà kábẹ̀rẹ̀ sí máa sọ jáde. Ọlọ́run sọ lélẹ́ yìí. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń pè wá àwọn máa pa ẹ́ ní o even from UK mi ò mọ̀ pé àwọn tọ́ọ̀gì wọn ni ìwọ àwọn UK náà bẹ̀ àwọn máa pa mí ni mo ní èmi kọ́ ohun tólúwa sọ ní wọn ò ní jẹ́ ó ṣe. Bàbá kọ̀ǹfàmù wọn ní kò ní sọ pé òun á ṣe kó lóun ò ṣe bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run tó sọ pé Tinubu olúwa lórí àléfà báyìí. Now ẹgbẹ́ òun náà ni mo sọ Olúwa wí pé kò ní wọlé. Ìkejì Olúwa sọ wí pé tó bá ti lè wọlé pẹ́rẹ́ àtọwé mi àti ẹni ó di ẹlẹ́kejì. Ẹlẹ́kẹta àwọn tó mọ̀ mí o the same thing náà ni mo ṣe sọ yìí. Olúwa ní tó bá wá padà wọlé ẹ máa rí iyẹ̀pẹ̀ nílẹ̀ ẹ máa pè pépà kí ló ń ṣẹlẹ̀ sí. Ṣé pé it's a process it's a prophecy. Olúwa sọ wípé kò ní wọlé. Ìkejì Olúwa wípé tó bá wọlé o ọwọ́ èmi àti yín ni o. Now tó bá wá padà rí bẹ́ẹ̀ ẹ máa rí iyẹ̀pẹ̀ ní ilẹ̀ ńlẹ̀ báyìí. Ẹ fẹ́ pèrè owó. Ẹ pè ní owó ṣé kò rí bẹ́ẹ̀? Mo lórí bẹ́ẹ̀ báyìí. Nígbà yẹn ìyẹn ni mo kọ́kọ́ fi àtàkì Pastor Adébáyọ̀ Tádébáyọ̀ sọ wípé wọn ò ní dìbò pé kò dẹ̀ ní sí president Nàìjíríà. Mo ní báwo lè máa sọ bẹ́ẹ̀? Adẹ̀gbé wa mo wò Olúwa ṣé wọn ò ní dìbò? Olúwa ló máa dìbò kò dẹ̀ sọ jáde. Ṣé kò ní sí president? Olúwa ní president máa wà tó máa ràn Nàìjíríà ṣùgbọ́n ẹni tí wọ́n lọ yàn yìí tó jẹ́ Tinubu yẹn wọn ò ní jẹ́ ó ṣe kò sí bó ṣe lè rojú tu Nàìjíríà yìí. Wọn ò ní jẹ́ ó ṣe àbí òun ni ò ní fẹ́ ṣe. Òun kọ́ wọn ò lè jẹ́ ó ṣe. A jẹ́ pé àníyàn Tinubu dá o. Àníyàn ẹ̀ wá òkè ṣùgbọ́n wọn ò ní jẹ́ ó ṣe. Àwọn owó àṣebáwọn náà lọ́jọ́ kóra wọn tira wọn yìí nígbà tí nǹkan tó jẹ́ kí gbogbo ìlú lò ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ̀yin lẹ́jọ́ ṣe agbátẹrù ẹ̀ tó fi débẹ̀
ẹ wá kó gbogbo ẹ̀ sábẹ́ ara yín gbogbo ìlú ló jẹ́ kó lò àbí àwọn kan wá dúró nídúró pé àwa la ṣagbátẹrù ẹ̀ náà àwa tá wà ń nọ́ọ̀tì àwa la jẹ́ káwọn ti nọ́ọ̀tì vóòtì fún yín àwa tá wà ní Bàdígà àwa la jẹ́ kí ṣẹ́gẹ́tì mi gbogbo tó wá jẹ́ kó jáde síta ṣẹ́gẹ́tì mi ìbára ẹ̀ náà ni èyí tí wọ́n padà lọ clear ọ̀rọ̀ ẹ̀ ní ọ̀dọ̀ EFCC lẹ́nu ọjọ́ mẹ́ta bóyá Fáyọ̀ṣe àríkílẹ̀ tí orúkọ ṣèyí tó kó wọnú kàbá yẹn náà ṣé yẹn lè máa lọ bẹ́ẹ̀ kí wọ́n jẹ́ kó tó ìlú yìí wọn ò lè rí tó. wọn ò lè rí tó kò ní tó tí tó máa fi kú. bàbá nínú lára àwọn wòlíì tó gbé ọ̀rọ̀ ìdání tó jáde tán yányán bàbá kọ̀fáàmù ap ni o kí àná ìṣègùn ẹ̀yà ti Sunday Adéyẹmọ ẹni gba ẹmọ sí Ìgbòho ṣà bàbá Dámì àti bàbá Banji ọ̀jọ̀gbọ́n Banji Akíntóyè. ìbàrẹ̀ Ọlọ́run ìbàrẹ̀ Ìgbòho ṣà títí di ọ̀la bẹ́ẹ̀ ni títí di ọ̀la gbogbo ohun tí wọ́n padà fi ojú mi rí lórí ọ̀rọ̀ Yorùbá Nation Sunday Ìgbòho nìkan òun ni kò jẹ́ kí n ní ìbínú kankan lórí ẹ̀ tí wọ́n tún padà fi ojú mi rí èlọ. ìjọba ni àwáràlú àbáwọn wo. àwọn gan fúnra wọn àwọn tí wọ́n pera wọn ní agitator Yorùbá Nation. I am not an agitator and I continue saying that I am not a blogger. I am a prophet of God. Àpé ó yàtọ̀ síra wọn. But àwa ń sọ ohun tó lè ṣẹlẹ̀ nínú ìrìn àjò. Ọlọ́run fi hàn yín. Nínú ìrìn àjò. Sunday Igboho tẹ́rí yẹn bàbá ẹni tó dání. Wọn ò lè sọ pé Mósè ò ṣe kò ní ẹ̀rọ tẹ́lẹ̀ kọ́lọ́run tó pe Mósè. Ẹni tí ò ní ẹ̀rọ gan tẹ́lẹ̀ Ọlọ́run ò ní pè. Ṣé ẹ gbọ́ mi sà? Ẹni tó mọ ọ̀nà ibi àdúgbò yìí òun lọ́lọ́run máa pèpè kó wá jà fàdúgbò yìí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹni tó dẹ̀ mọ̀nà àdúgbò yẹn ó lè ti fa wàhálà lóríṣiríṣi gan-an ó kọ̀ lè dédé decide pé òun ò lè fa wàhálà mọ́ ó dà tún bí. bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ máa pọ́ lọ́run máa lọ jọ ni àtayébáyé ni gbogbo yẹn ti rí bẹ́ẹ̀ Ibrahim torí àwíkílẹ̀ tí ń pè tí Ivory Coast kó tó di kínní ṣé kò ti sí ní army tẹ́lẹ̀. Burkina Faso ni. Burkina Faso ṣé kò ti sí ní army tẹ́lẹ̀. Ọlọ́run pa dídì lọ yọ òun ló mọ ọ̀nà yẹn ló lọ yes ó yá òun náà lọ̀rọ̀ Mósè bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ìgbòho ṣà ló ṣe rí nìyẹn. So we don't talk about the past Ìgbòho we talk about pé Ọlọ́run ti mú jáde bóyá lọ gba àwọn èèyàn yìí sílẹ̀. Ẹ bó ṣe wá rí ìsinsà rí pé ọ̀rọ̀ Yorùbá Nation kan ti lọlẹ̀ kò sáriwo kò sí rálì. Ó máa lọlẹ̀ nítorí pé wọn ò lè jà. They cannot fight. Tí wọn ò bá ti lè jà wọn ò lè gba Yorùbá Nation. Bẹ́ẹ̀ ni ó sọ fún mi. Ìjà yẹn náà òun ni Nnamdi Kanu pariwo níbi tó wà. Ẹnu ò lè ṣe láyé. Olúwa ló sọ ó ní àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yóò ní wọn ò ní jẹ́ kẹ́ ẹ lọ sẹ́. Wọ́n jẹ́ ń bẹ̀. Wọn ò ní jẹ́ ẹ lọ. It is not as if Tinubu cannot do it. He has the mind. But àwọn tó so tó wà ń bẹ̀ báyìí lọ́jọ́ sọ. Wọ́n ti pín Nàìjíríà already. Ìyá àti gbà tiẹ̀, àwọn ti gbà tiẹ̀, àwọn ti gbà tiẹ̀, àwọn ti gbà tiẹ̀. Ṣé báwo ni ìlú ìṣe wa fẹ́ dà? Ṣé Ìgbòho tiẹ̀ mọ̀ yín? Ìgbòho mọ̀ mí dáadáa. Ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀. À ń sọ̀rọ̀. Tó ń kàn sí iṣẹ́ nǹkan sí. A máa ń kàn síra wa. Dáadáa. Lẹ́yìn ẹnu ọjọ́ mẹ́ta yìí tí àwọn agitator yẹn tí wọ́n kàn gbé mátà kan tọkọ̀ bẹ̀rẹ̀ sí ń bú mi lórí íńtánẹ́ẹ̀tì mi ò mọ ohun tí mo ṣe fún wọn. Ẹ gbowó lọ́wọ́ wọn àbí mi ni. Bí gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ṣe báwọn lọ ń gbowó. Èmi ń ṣiṣẹ́ tèmi gẹ́gẹ́ bí ohun tí Olúwa ṣe sún mi ni. Ṣé ń gẹ́tì mi? Mi ń ṣiṣẹ́ tèmi bọ́lọ́run ṣe rán ìmì mi. Mi ì gbowó lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ì gbowó Yorùbá Nation. Àwọn lọ ń gbowó mi mọ̀ kankan ń pa ẹ̀. Mi ò dẹ̀ nídìí láti mọ̀ kankan nípa ẹ̀. Tiwa nǹkan táwa kò fẹ́ mọ̀ nípa Yorùbá Nation pé kó yọrí sí rere. But bàbá Sunday Igboho bàbá wọ́n wẹ̀ wọ́n ṣàkànkàn ó mọ́ Igboho bẹ́ẹ̀ ni mo sọ fún yín iṣẹ́ tó fẹ́ ṣe ni. Fún àwọn tí wọ́n ń wò yín tí wọ́n fẹ́ kàn sí lórí ètò àdúrà wọ́n wà lọ́lẹ̀ pèsè sà.
08022040950. lẹ́ẹ̀kan sí. 08022040950. mo ti kọ́ Hotel and Suites nílé ìtura tó nára tán ká má parọ́ yàrá ọlọ́yẹ tó yí bọ́bọ́ oúnjẹ lẹ́yẹ àti tòkè òkun. ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn. tá a bá wá fẹ́ jẹ́ ìgbádùn lásìkò tá a wà yìí a gbọ́dọ̀ wá ilé ìtura tí ìgbádùn sódò sí. níbo wá ni a ti lè rí ògidì ìgbádùn tí wọn ò bomi la. Multicol Hotel and Suites gbé gbogbo ẹ̀ tán nípa fàájì. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa yé jẹ. ká jayé bí ọlọ́ba pẹ̀lú àrà kẹ́ńgẹ́ ìgbádùn tó jowó ẹ̀ lọ. Multicol Hotel and Suites ló lè gbé ẹ débẹ̀. classy rooms lọ́ọ̀jì wọn ò ṣe fi ọwọ́ rọ́dà sẹ́yìn. ẹ yà sí restaurant kẹ́ ṣe point and kill. VIP viewing center swimming pool tó mọ́ lóló. minimart wà láti ra ohunkóhun tó bá wù yín. night club àti bar wà láti gbé yín débẹ̀. kẹ̀sì dànkáyà pẹ̀lú ẹlẹ́rìndòdò tó tutù dódódó. Multicol Hotel and Suites yàwá wò ni ó kọjá àfẹnu lásán pariwo. ó wà ní number 6 ọmọsẹ́bí road Gàkànbí area Ìlọrin Kwara state 081-400-02321 tàbí 080-6724-3172. Multicol Hotel and Suites ilé ìtura tó tàwọn yòó. mo ti kọ́ ní kò jẹ́ ká lọ. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.